mo fẹ́ràn Ayéfẹ́lẹ́ ojú mi méjèèjì ríran tí mo fi lọ ilé ẹ̀kọ́ Bíbélì tí mo fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ pé mo sùn ní ìrójúmọ́ ọjọ́ má ní gbàgbé nínú ọjọ́ tó jẹ́ pé tán bá jí mi pẹ́pẹ́pẹ́ sọjọ́ kan nínú ọjọ́ tó korò jù fún ẹ láyé tó ní gbàgbé láyé màá sọ ọjọ́ náà ọjọ́ téèyàn rẹ́rìn láàárọ̀ tó fẹ́ kún parí ẹ̀ lálẹ́ Sunday ló bọ́ sí 17 date yẹn 2011 ọ̀rọ̀ kì í sínú ẹ̀ ọ̀rọ̀ pọ́nú ìwé kọ́bọ̀ bàbá mo rí ìdojúkọ tó le díẹ̀ lẹ́yìn ìgbà náà tó bá fẹ́ fẹ́yàwó wo ilé tó ti fẹ́yàwó dáadáa Yorùbá máa ń sọ pé ọmọ burúkú ṣe é fẹ́ àná burúkú ò ṣe ní ìgbà tí máa débẹ̀ àwọn tó gbé kejì ọmọ wa mi bá wọn lọ hospital wọn mo fẹ́ dọ́dọ̀ ìyàwó kí n wọ́mọ wọ́n ní dókítà wọn attendis lọ́ọ́ kí n máa ti wọlé létà wọn ní ká pọ̀pọ̀ ẹ̀wà ìgbà tí máa débẹ̀ wọ́n ní Ọlọ́run ló yọ wọn àwọn ìyàwó yẹn ń bleed lọ́wọ́ ni even ẹ̀jẹ̀ ni dókítà ń pass lára mò ń wò kò lajú kò dẹ̀ lè bá mi sọ̀rọ̀ mò ń wọ ọmọ níbi tí wọ́n gbé ọmọ sínú court baby court ń bẹ̀ ó jáde padà àwọn tó wá wádà wọ́n ní wọ́n ti gbé wọn lọ pé wọ́n lọ ra ẹ̀jẹ̀ yóò lè tó nígbà táwọn yẹn dé dókítà tó ń fix ẹ̀ sí ṣùgbọ́n ó ṣe láàánú pé bí wọ́n ṣe ń fún lẹ́jẹ̀ bleeding náà stop títí tó fi dé kòríta tí ó dákẹ́. ìyàwó rọ́bì bímọ yé ìyàwó gbẹ́ mímí o àwọn kan dúró ní kọ̀kọ̀ sọ pé ẹ̀ṣẹ̀ mi ni ṣùgbọ́n yólúwa kò yé nìyẹn o. orúkọ tèmi ni wòlíì Ṣítù Adéníyì tí gbogbo ènìyàn mọ̀ sí Olúwalógbọ́n. ọmọ ẹ jẹ́ kí n sọ pé Ìbàdàn ni wọ́n bí mi sí ṣùgbọ́n ọmọ bíbí ìlú Ìkìrun Àgùnbẹ́ onílẹ̀ òbí ni mí. ẹ ṣeun bọ́sì. ní agboolé kan tí wọ́n ń pè ní Ilé Olúọdẹ lókè Ìrókò. ẹ ṣeun sọ ẹ ṣe. Yes, sir. bàbá màá fẹ́ kẹ́ bá mi yànnà náà àwọn iléèwé tí ẹ lọ láti bẹ̀rẹ̀ títí dé ibi tẹ́ bá dé kó tó di pé àwa bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ àwọn ohun tí a fẹ́ béèrè lọ́wọ́ yín sà. ilé ìwé tí mo lọ nígbà tí mo kọ́kọ́ wà ní Ṣàngó mi ò tí ì bẹ̀rẹ̀ ilé ìwé ńgbà náà mo kàn lọ sí ilé ẹ̀kọ́ tá à ń pè ní Jẹ́lé Òsinmi. láàyè ìgbà yẹn ni iṣẹ́ gbé bàbá tó bí mi lọ sí ìlú kan tó ń pè ní Ìníṣà. then dádì mi jẹ́ SSM senior station master ní railway. gbàtà dé Ìníṣà ni mo bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí a ń pè ní Methodist nígbà náà. so mo dẹ̀ bẹ̀rẹ̀ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ńbẹ̀ mo kúrò ní Ìníṣà a padà sí ìlú Ìkìrun aláǹfààní láti lọ máa gbé ọ̀dọ̀ bàbá dádì mi mo parí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ńbẹ̀ mo kúrò ńbẹ̀ mo bẹ̀rẹ̀ sí ilé ẹ̀kọ́ tí wọ́n pè ní girama ní Ìkìrun ilé ẹ̀kọ́ yẹn là ń pè ní Akínọ̀run Grammar School ṣùgbọ́n mo jẹ́ ọmọ líle ńbẹ̀ mo jẹ́ ìpàtà ọmọ mo jẹ́ ọmọ tó ṣe pé tí mo bá rántí àwọn ìgbé ayé ìgbà náà tí mo bá rò sí ààyè tí mo wà báyìí màá máa dúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ kí ìgbà náà ewu ìgbà náà borí mi torí inú ọmọ tí ò ní gbé kíláàsì ọmọ tá máa pè ń kọ́sọ́ ń gbó tí ò ní kọ̀wé tí ó lè ti dé tí wọ́n tún máa ṣe fàájì kiri tí wọ́n kówó skul fún tí ó ná jẹ tí mo náwó skul jẹ tí mo tún parọ́ mọ́ vice principal pé mo kówó skul mi fún. mo wà ní JS1 and JS2 mo kó skul yẹn mo wá lọ sí ilé ẹ̀kọ́ mi ibẹ̀ ní lifestyle mi ti yí padà
tí mo pè ní Coker Memorial High School nílùú Ìkìrun bákan náà. Ibẹ̀ ni mo ti jáde secondary school. Mo jáde school start, mo wá bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú láti wọlé sí higher institution which is mo fẹ́ lọ read the law nígbà yẹn. Àkókò yẹn gan ni ohun tá à ń pè ní ìdojúkọ àbí kí n sọ pé ìpè ó wọlé ńgbà náà. Nǹkan kan ò ṣe mí, mi ṣàìsàn àbúrò dé bá mi, ṣùgbọ́n mo pàdé ìgbàlà, mo pàdé Jésù ní àkókò yẹn. Àkókò yẹn ni ìpè náà dé. Kàkà kí n wá lọ sílé ẹ̀kọ́ amòfin tí a pè ní lọ́yà, kí n lọ read the law, mo wá divert sí Emmaus Theological College. Emmaus Theological College nílùú Ìbàdàn ní sáìdì Olódó. Ibẹ̀ ni mo ti wá lò 4 good years in theology. So mo jáde ńbẹ̀, mo bọ́ sí field sí ṣiṣẹ́ ìránṣẹ́ as an evangelist for years. Kí n tó tún wá lọ sí another seminary tí mo lọ di ordained pastor under CAC tí mo jálùfáà ìjọ ńbẹ̀. Lẹ́yìn yẹn ni mo tún ṣe àwọn courses kọ̀ọ̀kan níbẹ̀. À ń tẹ̀síwájú náà ti fún mi ní DS, District Superintendent. Mo kúrò, mo gba AGE, Assistant General Evangelist, kó tó di pé wọ́n wá fún mi ní Zonal Evangelist Lagos and Ogun State under General Evangelist CAC worldwide. Ẹ ṣeun gan sà, ẹ ṣé. Bàbá, lẹ́yìn ìgbà tí ẹ wá bẹ̀rẹ̀ àwọn ìrìn àjò yìí, torí níbi tá a ti wá báyìí, a rí pé ibi tí àwọn olóṣèré wà tí wọ́n ti ń ṣeré orí ìtàgé. Bàbá, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí? Ẹ ṣé. Ṣe rí ẹ̀bùn ènìyàn yóò mú ni jókòó pẹ̀lú àwọn ọmọ aládé. Kí n tó gbàgbọ́ rárá, kí má tiẹ̀ tí lọ bí eré orí ìtàgé, orin ni mò ń kọ. Ìgbà tí mò ń kọrin gbà náà, kákóra wa jọ fújì ni màmá kọ́ ńgbà yẹn. Ìgbà tí mo wọlé kéwú, mo yí sí orin Islam. Mo ń kọrin Islam, kódà mo fẹ́ jẹ́ ọ̀gá akọrin ilé kéwú tí mo ti jáde ńgbà náà nílé kéwú tí a porúkọ rẹ̀ ní Al-Madrasatul Islamiyya wal Arabiyyatul Asiriyya, Modern Arabic and Islamic School. Al-Madrasat ní school, Islamiyya ní Islam wal Arabiyya tó ti ń kẹ́kọ̀ọ́ Arabic tó Asiriyya tó jẹ́ ti ìgbàlódé. Ibẹ̀ ni mo tún ti ń kọrin. Ìgbà tí mo gbàgbọ́, mo tún bọ́ sí orin ẹ̀sìn ìgbàgbọ́. Orin ẹ̀sìn ìgbàgbọ́ náà ló wá sọ mí di Olúwa lógbọ́n. Ibẹ̀ ni àwọn album tí mo ṣe tí mo pè ní Olúwa lógbọ́n. Ibẹ̀ ni wáyé tí wọ́n ń pè mí ní Olúwa lógbọ́n, Olúwa lógbọ́n. Ibẹ̀ ni mo ti kọrin. Ó pè fún àwọn ìlàkọjá tí mo ti ní rí. Màá sọ díẹ̀ ńbẹ̀, ṣùgbọ́n orin yẹn ló ní Olúwa lógbọ́n, ènìyàn ò gbọ́n o, ọba Olúwa lógbọ́n, ẹ̀dá ènìyàn ẹ rọra ṣe. Àyànmọ́ ògbóògùn orílẹ̀ ẹlẹ́jọ́, kádàrá táyé yàtọ̀ sí ti Kẹ́hìndé. Ẹ̀dá ò lè sáré títí kọjá kádàrá o, ọgbọ́n Olúwa ojú ti tèèyàn lọ. Mo wá ní ìkorò ní ó adùn ọ̀la ní, ẹ̀dá ló sáré, Ọlọ́run ó sáré. Ibi tẹ́ẹ̀dá máa dé láyé, ó yé Olúwa, kò séèyàn kan tó fi gbọ̀wọ́ kan kọjọ́ ayé rẹ̀ o. Ẹ wá gbọ́, lọ́jọ́ tí mo gbàwẹ̀, tí mo gbàdúrà o, tó pé ọjọ́ kan tó fi lé lọ́gbọ̀n o. Ìyàwó rọ́bí bímọ yè, ìyàwó gbẹ́ mímì o. Àwọn kan dúró ní kọ̀kọ̀ sọ pé ẹ̀ṣẹ̀ mi ni.
ṣùgbọ́n ó yé Olúwa kò yé nìyẹn o. Ohun tó bí orin yẹn òun ni pé mo ti ń ṣiṣẹ́ Olúwa, mo ti gba Jésù, mo ti ń ṣiṣẹ́ Olúwa, mo ti ń kọrin kí n tó wá pàdé ìdojúkọ tó tough, tó le. Ẹ má gbàgbé pé ẹ ń sọ nípa òṣèré ni mo fi ń sọ pé orin ni mo kọ́kọ́ ń kọ. Mo dẹ̀ ṣe ń kọrin títí dìsìn ni orin mi ń jáde títí mo ṣe sọ̀rọ̀. Lórin mi ń jáde sí gbogbo digital platform pátápátá. So bí mo ṣe wọnú iṣẹ́ Olúwa, mo jẹ́ deliverance minister, wòlíì aríran. Ojú mi méjèèjì ríran tí mo fi lọ ilé ẹ̀kọ́ Bíbélì, tí mo fi ń ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n lákòókò tí èèyàn ṣe bí ọkùnrin tí ó fẹ́yàwó, mo fẹ́yàwó. Lẹ́yìn fífẹ́yàwó, ọjọ́ tí mò ń ṣègbéyàwó báyìí, ó kù ọ̀túnla tí màá ṣègbéyàwó bí Saturday, ìyàwó mi lọ gba call up letter ẹ̀ lọ sí Bauchi, which is ó ti parí school ní LASU, ó read mechanical engineering, ó dẹ̀ ti gba call up letter, ó gbọ́dọ̀ resume ní Monday. Mo ṣe wedding ní Saturday. Wedding yẹn a jọ lọ overnight Saturday, alẹ́ Saturday wọ Sunday nìkan. Mo gbé láti bẹ̀, gbé lọ sí di mọ́tò, ó wọkọ̀ Abuja, ó gbà mí lọ sí Bauchi. After a month, ó fi certificate wedding wa, registry, ó fi redeploy as married woman. Mo bá wọn ní òun àwa ní ká wá, ẹni tó bá redeploy ni ó wàṣẹ fúnra ẹ̀. Mo lọ sí Ministry of Works níbi tí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ sí, ó dẹ̀ rí iṣẹ́, ó dẹ̀ serve bẹ́ẹ̀ lọ́ndà Ministry of Works ní State Secretariat. Ìyẹn ló ń ṣe lọ́wọ́ tó tásìkò tí ó wà nínú oyún, tásìkò tó fẹ́ máa bímọ. Ọjọ́ má ní gbàgbé, nínú ọjọ́ tó jẹ́ pé tán bá jí mi pẹ́pẹ́pẹ́ bá sọjọ́ kan nínú ọjọ́ tó korò jù fún ẹ láyé tó ní gbàgbé láyé, màá sọ ọjọ́ náà, ọjọ́ téèyàn rẹ́rìn láàárọ̀ tó fẹ́ kún parí ẹ̀ lálẹ́. Sunday ló bọ́ sí 17 date yẹn 2011. Mo jí ìyàwó rọbí lóru mọ́jú, mo dẹ̀ gbé ní ìdajì gan ló bẹ̀rẹ̀ sí rọbí, mo dẹ̀ gbé lọ sí hospital, standard hospital and with qualified doctors ibi tó register sí. Mo gbé débẹ̀, mo dáwọ́lé gbogbo tó fẹ́ ti fi sí bẹ̀m̀bẹ̀, mo dẹ̀ lọ sí church. Mo ń wàásù lọ́wọ́ làwọn pastor méjì, evangelist ni wọ́n gbà yẹn. They are now pastors in CSC. Wọ́n wá, wọ́n gbé ìkejì ọmọ wá pé ìyàwó mi ti bímọ, gbogbo ìjọ yọ̀, wọ́n jó, a dẹ̀ ṣe tán. Mo tún lead the prayer. Mo dẹ̀ mú, wọ́n dẹ̀ nìkan lọ ra biscuit, wọ́n kó biscuit wọn kò fún mi, mi gan kó sápò báyìí torí jọ́ yẹn mo sì tún wà ní àwẹ̀ pé 31 days ìjọ yẹn. Wọ́n kó sápò mi lè jẹ́, mo wá gbàbẹ̀ lọ. Ìgbà tí màá débẹ̀, àwọn tó gbé kejì ọmọ wa mi bá wọn lọ hospital wọn. Mo fẹ́ dọ́dọ̀ ìyàwó kí n wọ́mọ, wọ́n ní doctor wọn attend sí lọ́kì máì ti wọlé, létà wọn ní ká pọ̀pọ̀ ẹ̀wà. Ìgbà tí màá débẹ̀, wọ́n ní Ọlọ́run ló yọ wọn àwọn. Ìyàwó yẹn ń bleed lọ́wọ́ ni, even ẹ̀jẹ̀ ni doctor ń pass lára. Mò ń wò kò lajú, kò dẹ̀ lè bá mi sọ̀rọ̀. Mò ń wọ ọmọ níbi tí wọ́n gbé ọmọ sínú court, baby court ń bẹ̀. Mo jáde padà. Àwọn tó wá wádà, wọ́n ní wọ́n ti gbé wọn lọ pé wọ́n lọ ra ẹ̀jẹ̀ yóò lè tó. Nígbà táwọn yẹn dé, doctor tó ń fix ẹ̀ sí, ṣùgbọ́n ó ṣe láàánú pé bí wọ́n ṣe ń fún lẹ́jẹ̀, bleeding náà ò stop títí tó fi dé kòríta tí ó dákẹ́. Doctor kan ní kí n lọ gbé ambulance wá, wọ́n fẹ́ gbé lọ UCH. Mo ti lọ. Mo ń wá ambulance níwájú mọ́tò, níwájú hospital wọn àfilẹ̀. Wọ́n ní lọ gbé mọ́tò wá. Mo ṣe wá rí mọ́tò, mo sáré débẹ̀. Doctor ní kí n máa bọ̀ lọ́fíìsì. Mo ti bá àbúrò mi, Pastor Dan,
ó ní mo ní wọ́n lọ rẹ̀ jẹ̀ wá, mo bá ní ibẹ̀, òun sunkún, mo ní má sunkún, mo ti mú mọ́tò dé, ó yẹ jágbe. Doctor ni we are sorry, mo ní sorry for what? We try our best, but ọlọ́jọ́ ló dé. Mo rí pé ní àkókò yẹn omi ò jáde lójú mi, ṣùgbọ́n mo rí pé tó bá sọ pé memory lost, mi mọ ìran kan tó ṣẹlẹ̀ mọ́ láyìíká mi. Mo kàn dìde, mo kàn jáde lọ. Nínú ọjọ́ má ní gbàgbé tí mo máa ń sọ gbogbo ìgbà pé k'Ọlọ́run dáríjì mi tí bá rántí. Ìgbà tí BBC interview mi mo sọ, ọjọ́ má ní gbàgbé, mo ń sọ lọ lọ́nà pé Ọlọ́run ó sì dojú tì mí. Aláboyún 4 ló wà ní church, gbogbo wọn bímọ successful. A rí ẹni tí ọmọ jókòó sínú ẹ̀ tó mú scan kíní jáde, result jáde, ó kù 2 weeks àbí a week ni, ó ní ọmọ jókòó sínú òun ni. Mo ní okay, ṣọ́rọ́ ọmọ inú ẹ̀ yìí. Olúwa sọ fún mi pé orí ló máa mú wáyé, kò dẹ̀ ní tó déètì tí scan mú fún ẹ̀yẹn in the next 3 days wà bímọ. Ó rí bẹ́ẹ̀, gbogbo àwọn tí kéèsì wọn critical wọn bí rọrùn, tọ̀dọ̀ mi ó dẹ̀ bí ọmọ. Ọjọ́ tó bí ọmọ kalẹ̀ successfully, ọjọ́ yẹn ló dákẹ́. April 17 Sunday lọ́wọ́ sí 2011, mo gbé ọmọ wálé, mo gbé ìyá lọ mọ́ṣúárì. Nínú ẹkún má ní gbàgbé ló wà. Òun ló jẹ́ kí n kọrin ní orin Olúwa ló gbọ̀n yẹn wá tí mo fi kọ́. Kò lè ju 3 months sí lọ, ìpèníjà ojú tún bẹ̀rẹ̀. Mo rí pé mo sùn náà ni mo jí, lójú bá bẹ̀rẹ̀ sí wò báyìí. Mo dùn, mo lọ UCH, mo ṣe gbogbo ẹ̀. Doctor UCH kan tó attend sí máa ṣe bákan náà ni. Kí n tó wá máa pray. Àwọn wòlíì 7 ló lọ sórí òkè Ìdó Àjìnàrè nítorí mi láti lọ gbàdúrà. Ohun tí wọ́n bá bọ̀ ni pé Olúwa ní lọ sọ fún. Èmi Olúwa wà nídìí ẹ̀. Tó bá ní kí n là, màá là o, ṣùgbọ́n màá dáwọ́ bí mo ṣe fẹ́ lò dúró láyé. Tó bá ní kí n dáwọ́ ẹ̀dọ́, kí n là, mo ṣe fẹ́ lò ó nìyẹn. Mi ì lè dáhùn, mo sunkún ní ìdáhùn tí mo fọ́ Ọlọ́run títí dòní pé Ọlọ́run ni ìfẹ́ rẹ̀ ni kò ṣẹ. Mo dẹ̀ ń live life mi bọ̀ bẹ́ẹ̀. So nínú ìrìn àjò pé mo wá jẹ́ wòlíì, mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, mo dẹ̀ ní ìpèníjà ojú. Ó tún wá push mi sí pé gbogbo nǹkan tí mo bá mọ̀ ṣe bí ọmọkùnrin, gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ pé gbogbo ohun tọ́wọ́ rẹ̀ bá ní ṣíṣe, fi gbogbo agbára rẹ̀ ṣe, tí mi fi ní bá wọn tọrọ jẹ́nu iṣẹ́ yìí, tí mi fi ní dún jìbìtì dí olè nídìí iṣẹ́ yìí ni màá ṣe. Mo lẹ́bùn eré, Christian drama mo ń ṣe, mo dẹ̀ ń ṣe sákúlà. Tó bá pè mí lásẹ̀dra mo lọ ń ṣe. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré fully, pé aṣèkínní fully 2001. Ẹ ti bẹ̀rẹ̀ fully. So bó ń ṣiṣẹ́ ìránṣẹ́ tí mò ń kọrin, mo ṣe Christian drama lọ. Mo tó cross. Nígbà tí kò sí marketing strategy nígbà yẹn fún Christian drama, mo tún wá ń ṣe sákúlà mi lọ. Mo ya fíìmù ara mi, mo dẹ̀ ń kọrin mi lọ. Mi ì dá dúró síbẹ̀. Mo jẹ́ àgbẹ̀ ọlọ́sìn ẹja, mo jẹ́ àgbẹ̀ ọlọ́sìn ẹran, mo jẹ́ àgbẹ̀ ọlọ́sìn ehoro, mo jẹ́ àgbẹ̀ olóhun ọ̀gbìn. Tó bẹ́ẹ̀ tó ṣe pé tá bá sọ pé àgbẹ̀ ni o lórílẹ̀-èdè yìí, mo lè nawọ́ méjèèjì sókè pé mo jẹ́ kan nínú wọn fully nípa gbígbin pákí àti àgbàdo tí kì í ṣọ̀rọ̀ 20 to 30 acres ni mo fi ń gbìn. Mo ń ṣe gbogbo eléyìí kọ́ máa sọ pé torí ìpèníjà ojú ẹ̀ lójoodo níbàrà,
torí ìpèníjà ojú tó ní lójó dé liability sí wa lọ́rùn. Gbogbo tipa mi ká tágbára mi ká mò ń ṣe lọ. So bí mo ṣe bára mi nídìí òṣèré nìyẹn, mo ṣe bára mi nídìí orin nìyẹn, mo ṣe bára mi nídìí iṣẹ́ ṣíṣe kí n má bàa tọrọ jẹ nìyẹn. Mo ṣe rí nìyẹn sá. ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Olúwa ṣe. Ọ̀rọ̀ ńlá lẹ sọ kalẹ̀ yìí, ọ̀rọ̀ tó yẹ pé tó bá ṣẹlẹ̀ sẹ́lòmíì, ẹlòmíì á wò pé ó ti tán fóun. Adẹ̀dúpẹ́ fọ́lọ́run ọba. Olúwa ṣeun. Ọba tó tì yín lẹ́yìn, táwa gan lè wà níwájú yín láti bá yín sọ̀rọ̀. Olúwa ṣeun. Pẹ̀lú fọ́lọ́run sàn. Bàbá ṣùgbọ́n ẹ sọ kọ́kọ́ tó yà mí lẹ́nu. Ẹ sọ fún mi wípé nígbà tí tẹ wà ní theological school yẹn, ẹ ní ojú yín pé. Mo fi gbogbo ojú mi méjèèjì mo fi ríran, mo fi ka gbogbo subject pátápátá tí mo gbà jáde ní theological school. Ìtumọ̀ ń pé nǹkan tí wọ́n fi yé wa pé wọn ò bí báyìí kó ṣe pé. Àtọ́ mo fojú mi kàwé primary, mo fi ka secondary, mo fi ka theology, mo fi ṣe gbogbo tó jẹ́ ìwé ní kíkà. Bàbá báwo wá lọ̀rọ̀ ojú ìṣe wa jẹ́? Ẹ má bínú mo tún dá yín padà sẹ́yìn. Mo ti sọ ṣáájú, mo ní after ìgbà tí ìyàwó mi kú tó bímọ tán, tí mo gbé ọmọ wálé, tí mo gbé ìyàwó lọ mọ́ṣúárì, ọ̀rọ̀ kì í sínú ẹ̀ o. Ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀. Bàbá. Mo rí ìdojúkọ tó le díẹ̀ lẹ́yìn ìgbà náà. Tó bá fẹ́ fẹ́yàwó, wo ilé tó ti fẹ́yàwó dáadáa. Yorùbá máa ń sọ pé ọmọ burúkú ṣe é fẹ́, àdá burúkú ò ṣe é ní. Ọ̀pọ̀ pé mo tọrọ ìyàwó, mo san ẹ̀tọ́ tó yẹ kí n san lórí ẹ̀, mo lọ rẹ́gísítírì, wọ́n fọwọ́ sí i. Ìgbà tí ìyàwó yìí kú, fámílì ìyàwó dìde, wọ́n lépa mi gan. Àwọn tí wọ́n lọ bá mi sọ fún wọn ní mọ̀lẹ́bí wọn pé ọmọ wọn sùn, wọ́n mú death certificate dání. Ọlọ́run ló ní kán rí èèyàn kọ́ wọn pé ẹ kọ́kọ́ lọ sí police station ẹ lọ report kẹ́ẹ̀tù yọjú sí family yẹn. If not, wọ́n lè pa wọ́n síbẹ̀ kan bò wọ́n mọ́lẹ̀. Torí wọ́n ti take a step. Ìkan ti kọ́kọ́ gbégbèsè wọn àpò yẹ káwọn lọ confam wọ́n ọ̀pọ̀lọpọ̀ àti mọ̀ sí. Òdìjì náà dé ní aládánwò lórí burúkú gbígbá kan láwọn pípú yóò aṣọ ti lọ sí police station. Ọlọ́pàá wá síbẹ̀ o. Nígbà tí ọlọ́pàá gba àwọn ẹbí yẹn lẹ́tàn, ọlọ́pàá sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ sun ìlú yìí lálẹ́. Ẹ gbọ́dọ̀ sùn lú yìí o, ẹ tè. Tẹ́ ẹ bá lè dún tẹ́ ẹ tí wọ́n padà, ẹ má sùn lú yìí. Yorùbá náà ni ilẹ̀ Yorùbá náà. Ṣùgbọ́n ẹ ṣáfi orúkọ ìlú sínú tí omi ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ni. Olùkọ́ yóò ṣe ilé ọmọ ìpàdé ti jáde. Wọ́n wá lọ gbé ìwé, ìyàwó wà ní mọ́ṣúárì fún 26 days. Ká tó jẹ́ kí n sìnkú ẹ̀. 26 days. Wọ́n wá lọ gbé ìwé jáde. Ọmọ tó bí kalẹ̀ jẹ wọ́n lógún. Bí a ṣe pawọ́pọ̀ tọ́jú ọmọ yẹn jẹ́ ìjọ wọn lógún. Ṣùgbọ́n tó jẹ wọ́n lógún ni wọ́n gbé ní ìsìdáre. Ṣó san owó ẹ̀ tán lọ́jọ́ tó ṣègbéyàwó. Wọ́n wá lọ akúmúlétì ẹ̀. Kò sanwó olóbìnrin létán o, owó ẹ̀ kò 2,000 bẹ́ẹ̀. Kò sanwó ọlọ́mọ létán o, ó kù 3,000. Kò sanwó báàlì létán o, wọ́n sì àpòlẹ̀ wọn ló kù 14,000 wọn. Tí n bá ti kó 14,000 àwọn lẹ̀ kí lọ sọ. Ó kú 14,000 láti rí ìwàdí wọn kó lọ fún wọn. Wọ́n ní àwọn èèyàn wá. Èmi náà ò dẹ̀ fẹ́ san ìkú yẹn lẹ́yìn wọn. Tó bá yẹ ká fi òfin ìjọba sí i, kì í ṣe ẹrù wọn mọ́. Mo ti ní ẹ̀tọ́ lọ́wọ́ ìjọba pé ìyàwó mi ni. Bẹ́ẹ̀ni. Ó ti kú. Ìjọba mọ̀ sí. Mo gba death certificate. Under federal government ló ti ń serve lọ́wọ́. Wọ́n dẹ̀ mọ̀ sí. Ẹ jẹ́ lọ sí. Ìjọba gan ló máa sí torí ìjọba ló sìn. Ṣùgbọ́n mo ṣe pé ọmọ Yorùbá ni mí.
ẹja ṣe bí ọmọlúwàbí. wọ́n gba 14,000 yẹn olúwa wá sọ fún mi pé wọ́n á kó 14,000 yẹn padà wá o mi ì gbọ́dọ̀ gbà á lọ́wọ́ wọn torí wọ́n fẹ́ yà mí wèrè. ìyàwó kú wà ní àwẹ̀ 31 days tí mò ń gbà lọ́wọ́ tólúwa sọ fún mi máa béèrè agbára ìmọ̀dúródópin yẹn mìíràn ti sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ nígbà tí ó kú 31 days tí ó kù tèmi ò mọ̀ pé tó fẹ́ ṣẹlẹ̀ nìyí ó ní mo ń béèrè agbára ìmọ̀dúródópin mi ì mọ̀ pé dojúkọ tó le mo fẹ́ rí lẹ́yìn ìgbà náà olúwa ní kí n bọ́ sínú fasting white fasting wọ́n fẹ́ yà mí wèrè mo tó wá bẹ̀rẹ̀ àrùn fún wọ́n kó 14,000 yẹn wá white fasting 2 weeks mo gbà wọ́n kó 14,000 yẹn wá padà olúwa ní mi gbọ́dọ̀ tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn bí mo ṣe sọ fún wọn pé mi ì lè gbà wọ́n gbé kámẹ́rà dání fọ́tò dání wọ́n wọnú ilé ìgbókùsí wọ́n fẹ́ máa ya ọmọbìnrin oníhòòhò ibẹ̀ ni mo ti yarí pé láéláé irú embarrassment wọlé ẹ̀ tún ya ìhòòhò ẹ̀ ó tún wá já burú ẹ̀ náà fi rán àtẹ ẹ̀gbẹ́ ẹ̀ obìnrin kan ok dá 14,000 èmi ò ní gbà lọ́wọ́ yín ẹ lọ dá padà fún mọ̀lẹ́bí yín náà bá pè mọ̀lẹ́bí pé kò gba 14,000 lọ́wọ́ wọn ní kì í ṣòwò tó lè kó wálé o kò gbúdọ̀ gbà wálé o ibẹ̀ ni wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tá a ṣẹ̀kú tán àwọn NYSC ló gbé casket sílẹ̀ gbogbo owó tí mo san ní cemetery èyí tí mo san ní mortuary wọ́n dá a padà fún mi àwọn NYSC ló wá bá mi ṣe ẹ̀yẹ ìgbẹ̀yìn fún àwọn kọ́pà wọ́n ṣe ẹ̀yẹ ìgbẹ̀yìn fún wọ́n sì sìn wọ́n wá mú 14,000 gbà tí wọ́n lọ kó sórí burial lèmi náà bá fly up pé níbí gbogbo wa kúkú jọ máa lọ bá Ọlọ́run ìyá ìyàwó ni mo wá rọ wá bẹ̀ mí torí ìyá ìyàwó yẹn dáa ìyá rẹ̀ dáa òun lágbára láti sá lórí mọ̀lẹ́bí wọ́n bẹ̀bẹ̀ wọ́n kó ẹ̀ sórí cemetery mi níbẹ̀ kálukú kúrò mẹ́rin káwọn kan tó wá kó wọn ní ẹ lọ kó fáwọn bára now nígbà tí ìyẹn ṣẹlẹ̀ tán gbogbo yìí láyé lọ inú ẹkún ojoojúmọ́ mo wà after 3 months mo kàn rí pé mo sùn ní ìrọ̀júmọ́ ẹ sùn mo jí ní ìrọ̀júmọ́ ojú bẹ̀rẹ̀ náà ni ojú ò lè kàwé mọ́ mo sì lè dárìn nígbà tí wọ́n lè dárìn mọ́ pẹ̀lú gbogbo eré sọ́tún lósì kó tó di pé mo wá gbà fọ́lọ́run nígbà tí Olúwa sọ pé mo sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni ọwọ́ ọ̀hún àmẹ́ mo dẹ̀ pa fún mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nígbà tí mo lójú méjèèjì gbogbo ohun tí mi ò lè dá ṣe ní ire ńgbà náà mo rí i ṣe láì lójú. ẹ rí i ṣe láì lójú. bẹ́ẹ̀ni mi ìdálẹ́ra ńgbà tí mi lójú nígbà tí mo lójú mo kọ́lé mo ralẹ̀ mọ́lẹ̀ mo gún ọkọ̀ mọ́ ọkọ̀ mo ra ọkọ̀ mọ́kọ̀ wọ́n fún mi mọ́tò rí mo gba kọ́kọ́rọ́ mọ́tò mo bùn ẹ̀ màá fi owó mi rà á ni wọ́n lè rà á kó ní tọ̀hún gbà mí kiri mi kan sọ pé òkè ẹ má sanwó ẹ ó fún mi discount owó mi fẹ́ rà ẹnìkan ò sì bá mi sanwó skul ọmọ rí ẹnìkan ìgbé bùkátà mi kò sí ẹni tán lábẹ́ ọ̀run tá a sọ pé mò ń kanlẹ̀kùn lé òun wòlíì tí wàá mọ́ gbàdúrà fún wa nínú ilé wa rèé ní ìlọlé èèyàn orí òkè lọ́lọ́run gbélé mi lọ́wọ́ ẹni tó bá wá sókè wá gbàdúrà kó gbà mí kì í pé owó lórí òkè ọ̀dọ̀ mi wípé ẹ jẹ́ ká pé owó ẹ lọ mú ẹ ló 150,000 máa bọ̀ bí wòlíì kan dọ́dọ̀ mi tó fẹ́ wá mínísítà tó bá sọ pé ẹ̀yin oní 20,000 ẹ mú jáde dádì wa ẹ fílẹ̀ àìṣe bẹ́ẹ̀ bí ọ̀dẹ̀ ń gbìyànjú bí ìṣe lójú mo ń tọ́jú opó lẹ́ẹ̀mejì lọ́dún ní bàbá ṣe gbé máa fún wọn lóúnjẹ raw food máa dẹ̀ fowó lé lórí bí ipa ṣe gbé ní kékeré ètí mo ṣe bí kí n fún raw food tán àwọn 200 kí n fi 5,000 lé lórí màá ṣe bẹ́ẹ̀ mọ́ǹtì July mọ́ǹtì mi nìyí July 23 màá ṣe program orí òkè ní July 25
màá tún tọ́jú àwọn opó màá sì fáwọn single mother. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọpẹ́ ní fọ́lọ́run. Mo ń ṣeré, mo ń kọrin, mo ń ṣiṣẹ́, àgbẹ̀ ni mí. ẹ ṣeun gan sà, ẹ ṣe sà. Gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ ti bá wa sọ, ìbéèrè mi àkọ́kọ́ ni pé bàbá, ọmọ tí ìyàwó yín náà wá bí kalẹ̀ náà nígbà ẹ̀ṣọ́ ọmọ náà ṣì wà títí wákàtí ọ̀wà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọpẹ́ ní fọ́lọ́run. Ọmọ náà wà kódà ó ti ṣe WAEC lágbára Ọlọ́run. ẹ ṣe sà. bàbá ṣe lẹ́yìn ìgbà tí ìyàwó yìí tó ṣaláìsí, ìjẹ́ iṣẹ́ yìí náà ti wá tẹ̀síwájú láti lọ fẹ́ ìlú Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo ti padà níyàwó. ẹ ti padà níyàwó ẹ̀dẹ̀ ti bímọ lẹ́yìn ní agbára ọba tó láyé àtọ̀. ọpẹ́ ní fọ́lọ́run. bàbá nígbà tí ó bá dé pé bóyá ẹ jáde lọ tẹ́lẹ̀ ṣeré orí ìtàgé, torí ní orí ìtàgé yìí a máa rí àwọn challenging role gẹ́gẹ́ bí èèyàn tó yẹ pé wọn ò ríran. bàbá báwo lè ṣe ń ṣe tó bá fún ní àwọn roles kọ̀ọ̀kan báwo lè. ní èrò pé challenging role kan wà tó kò sí big deal kan nu eré orí ìtàgé. Gbọ́dọ̀ tó bá wo gbogbo nǹkan tí mo bá ti ṣe ní eré orí ìtàgé wà kò sí big deal kan bẹ́ẹ̀. Kò sí ní tẹ́ni kì í ṣe tí mi kò sí pààtì tẹ́ni kì í hàtì ní hàtì. Mo ṣọba, mo ṣe baálẹ̀, mo ṣe babaláwo, ṣẹ́gbọ́n mi sọ. Mo ń ṣe alákọ̀wé, mo ń ṣe ìjòyè ìlú, mo ń ṣọkọ. Irú òwò lẹ fẹ́ fún mi? Kò sí ètò. Mo ní ìpèníjà ojú, mo ń ṣe stage drama. Stage mo ń ṣe a lot of things tó pọ̀ máa ń rò pé bóyá mi ì lè ṣe. Nígbà tí BBC interview mi tí mò ń ṣẹja, wọ́n ní sọ́n bá mi feed ẹ̀ àbí wọ́n ní ẹlòmí wọ́n bá feed ẹ̀ ńgbà mi náà lè feed ẹ̀ fúnra mi. Wọ́n ní kí n try ẹ̀. Mo ti ń bá wọnú ilé kan lénìí láàárín ọjọ́ méjì wọ́n ti mọ gbogbo ilé ẹ̀ ṣe ráfi tí ì bá rìn mi. Mo wọ ọbẹ̀, wọ́n show mi live, mo gbé oúnjẹ ẹja, mo gbé e lọ sí ibi pond, mo feed ẹja fúnra mi títí dòní. Ó sì wà ń bẹ̀ kán lọ wo mo ṣe ṣe. A blind fisherman ní BBC Yorùbá èmi ni. So mi ò rí kankan tó in as much tó bá ti jẹ́ pé nǹkan tí màá ṣe níṣẹ́ tí ó máa tọ́jú ọ̀la mi ṣe, tá a fún mi lówó tèmi náà rọmọ tọ́jú, tí mi ní jẹ́ liability fẹ́ bí tàbí fọ́rẹ̀ fara, kò sí pàtó lè mẹ́. ẹ ṣeun. ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. bàbá nígbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí, ǹjẹ́ ẹ ṣe rántí ìdojúkọ tí ẹ fi bá pàdé tó tún jẹ́ ohun má lè gbàgbé lẹ́yìn ìgbà tẹ́ bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí? Ó wà. ẹ bá wa ṣàlàyé sànà. Ó wà. Bẹ́ẹ̀ ó sì kọ́ mọ̀ lọ́dọ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti máa ń bá pàdé. Mo ti shoot fíìmù tí mo fowó gidi shoot ẹ̀. Kámẹ́rà wà ló bàjẹ́ mọ́ tí ò jáde mọ́. Ìkànnì mo ti yáṣẹ́ tó jẹ́ pé mo pè ní ilé kan, mo tà á, channel kan ló tẹ̀. Owó iṣẹ́ tí mo ṣe ń gbà náà bóyá bí 800,000 mo fi ṣe. Ìgbà tí owó làwọn èrò pé mo rí ń bẹ̀. Ìgbà tí mákẹ́tà máa kó wọlé wọ́n kó 28,000 lé mi lọ́wọ́. 800,000. Bẹ́ẹ̀ni, mo gbà The Woman's Style. Mo fi sí YouTube channel mi. Mo change name mi, mo pè ní same compound. Lọ́fẹ̀ẹ́, ayé ń wò lọ́fẹ̀ẹ́ náà títí dìsìn. Ẹ̀yìn ìgbà náà, mo ti ṣiṣẹ́ míì tó jẹ́ pé ẹni tó handle iṣẹ́ yẹn àti kámẹ́rà àti kíní kò sí kankan tó bá dùn mọ́. Odidi máa ń sọ ní ìfẹ́ mo jùlẹ̀ méjì bẹ́ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá tó tún yà kan ní àṣẹdá òun máa jáde níwọ̀n tí ṣe wá tún star artist míì pé àtúnyẹ location kan iṣẹ́ kan ni mo wà ọ̀rẹ́ mi ni mo ti yà tẹ́lẹ̀ ìyàkuyà náà yà fún mi ni mo ṣe wá tún yà
ọ̀rẹ́ mi ni mo ti ná over a million n ò lówó lọ́wọ́ aṣáàrùn mọ́ à ń gbà mọ́ra wọn díẹ̀ àwọn òṣèré wọn bá tí mo lágbára ti pèèyàn bíi mú bọ́ọ̀lù àwa torí bẹ́ẹ̀ wù yẹ̀mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ lọ àwọn Bíọ́lá fowó ṣeré òun ló ra mi Sàbíkó bẹ́ẹ̀ lọ ṣá àti ṣe àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àṣà ṣe àdẹ̀láyọ̀ díẹ̀. ẹ ṣeun kan ẹ ṣeun bàbá gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa wá sọ́dọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa wá sọ́dọ̀ yín bàbá kí ni àwọn àpẹẹrẹ tí ẹ rí kó tó di pé ẹ di wòlíì àbí kí ni àwọn àpẹẹrẹ tẹ fi mọ̀ pé Ọlọ́run pè yín. àpẹẹrẹ pọ̀ mi ì tiẹ̀ tí ìkọ́kọ́ gba Jésù rárá ẹnìkan tọ́lọ́run kọ́kọ́ bàbá kan tọ́lọ́run kọ́kọ́ fún ní òye àgbà tó jẹ́ pé ńgbà tí mo wọnú iṣẹ́ Olúwa ló tó yé mi wọ́n ní bàbá dáàdì mi a gbọ́dọ̀ wọn tó bá kí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọmọdé ní kọ̀ọ̀kan lọ láràárọ̀ ni máa ń jí wa lọ mọ́ṣáláṣí lágbájá o àṣìgbá o àṣàjàjà ní o àkànjí o tó bá dárúkọ mi tán àkànjí o wọ́n wá ní a ní ìkálé Olódùmarè a ní ìka ilé Olódùmarè yẹn ò yé mi ṣe tó ṣe pé gbogbo ìgbà yẹn náà anything nídìí nǹkan Ọlọ́run máa wà lókè ìgbà tí mo lọ lé ké o Fìdígbòlẹ̀ ẹ ti mọ ilé tó ń pè Fìdígbòlẹ̀ wájú mọ́sálásí ilẹ̀ ilẹ̀ lájókòó sí inú wàhálà àná máa kọ̀nà tó sí fún wa àmọ́ kọ́ àmọ́ kábọ̀ wa gbérùgbé sọ̀ a ṣá mọ̀ sórí abẹ́ ló torí aliamudu lè láì rọ̀bì ilẹ̀ yálà mi nàrà àmọ́ ní àrọ̀ yìí ni màlíkì ìyáwó mi dé ni ìyá kàná àbúdò wá ìyá kàná síta yìí ni èdè náà ṣèrántọ́ ló ṣètò yìí mọ̀ ṣèrántọ́ ẹ̀lẹ́ yìí mọ̀ ọ̀gá ilé ní mọ̀ngàlúbì ẹ̀lẹ́ yìí mọ̀ wàlàlà ni ó ní àwòsò ìrọ́bì náà sí màlíkì náà sí ìláì náà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà tó yá mú akó mẹ́ mo tún tayọ́ mẹ́ mo á tètè parí àtúkò mbẹ wọn tún lọ lé kí ó ti mo dárúkọ lẹ́ẹ̀kan Madrasatul Islamiyya a bẹ̀rẹ̀ látòrí lẹ́tà Arabic letter which is alif ba ta sa jim el how àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ka àmì torí Arabic náà ní àmì fatia kẹsítọ dómọ sọkún fatia tẹni kẹsọ tẹni dómọ tẹni sẹdá mọdà alif mọdì wàá mọdì yàwó mọdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lè jẹ́ kí a lè fi pe lẹ́tà jáde mo kà á mo lè kọ́ yàn èmi ni mo kọ́kọ́ parí lè kárí kura ní ìlẹ̀kẹ́ yẹn torí foundation lè kó yẹn lájà mo tayọ́ ń bẹ̀ ń bá àfa wa jáde tó bá jẹ́ torin la fẹ́jọ́ bá jáde orin ni mo kọ́kọ́ láìkì ju ìwé orin torí mo fẹ́ràn orin ìwé orin màá kọ́kọ́ kí tán pè ní fàwa kí ibẹ̀ ni ìwé orin wà gbogbo àwọn orin bẹ́ẹ̀ sọ́ọ̀lì wa sọ́mọ́lì àmúrí kaná ìyá tìlówó lọ́mọkọ́ dọ́là àmúra lásọ̀là wà lásọ̀mọ́ àmọ́ kọkiri ń bẹ̀ ó pọ̀ lóríṣiríṣi máa tayọ̀ ń bẹ̀ náà nígbà tí mo tún wá gba Jésù ní kí n tó gba Jésù rárá ìyá tó bí mi olùdásílẹ̀ ìjọ kò tí ì dájọ́ lẹ́bàá lọ àjíǹrere ni mo wà lọ wọn ló wà lórí òkè ó wá ní kí n ká lọ ọ̀dọ̀ wòlíì kan ó pèrè wòlíì Daniel bí mo ṣe ń dẹ́sẹ̀ lẹ́nu ọ̀nà báyìí ó ní ẹ káàbọ̀ wòlíì àgbáyé wọ́n tó wẹ̀yìn báyìí pé ojú òdùn mi kan kò ṣe mí lójú tí nǹkan ṣe àbẹ́ ilé rẹ̀ wòlíì àgbáyé kẹrin torí mo kórìíra ẹ̀sìn kìrìsìtẹ́nì oníjà ẹ̀sìn ni mí nígbà náà wòlíì àgbáyé mo wẹ̀yìn báyìí kúnlẹ̀ jẹ́ kó gbàdúrà fún ọmọ Ismaila ló ń bá sọ̀rọ̀ mo kúnlẹ̀ ó gbàdúrà fún mi tán ó sọ mẹ́sẹ̀gì wòlíì Ọlọ́run ní oṣù kan ní bàbá ẹ ṣiṣẹ́ Olúwa tí mo dìde kó ẹ gbọ́ irun tèmi kò sẹ́ tó lè gbà lọ́wọ́ mi ìgé ìṣẹ̀sìn ọ̀rọ̀ ara tèmi mo sọ o Ọlọ́run dẹ̀ rí mi ṣùgbọ́n lọ́jọ́ kan mo lọ sí Bible study ṣé ẹ lọ ṣọ́ọ̀ṣì wọn làwọn ṣọ́ọ̀ṣì ẹni sọ́mẹ̀ mo fẹ́ lọ gbọ́n tẹ́ nǹkan nù
báìbù yìí mi mọ nǹkan kan pa báìbù. Ọjọ́ tí mo fẹ́ sọ pé ọwọ́ mi kan bíbélì láyé nígbà tí mo jọmọ ìpáàlì ní GS2 ní Akínrun, wọ́n pe gbogbo wa sí orí assembly ní during the period of class work ni wọ́n wá pè wá sí àti tòsí wọ́n wá rí pa àti pọ̀jù wọ́n sàn pálí tán gbé jáde wọ́n bá ní all Muslims kákò lórí field. Àṣírí ẹ̀yin kìrìsìtẹ́nì ètú lónìí mi kúrò tèmi mo dúró mbẹ̀. Wọ́n rí pé gbé pálí jáde ìtàn fẹ́ ṣe fẹ́yìn kìrìsìtẹ́nì náà fún ní kí gbogbo sínú kúrò òní láàrin náà bá ń kó báìbù jáde New Testament kékèké náà bá pẹ́ fún gbogbo wa tí mo tẹ́wọ́ gbà ni mo lè sọ pé ọwọ́ mi kan bíbélì láyé. New Testament mo jù síbi kan ní àbúrò dádì mi kan lómi tiẹ̀ kí ẹ̀ fún ní ríro pé ṣé dáadáa kan fẹ́ fún mi náà ni tí mi mọ̀ pé bíbélì yẹn máa jókòó tì. So pé mo wá fẹ́ padà tó mọ̀ bíbélì o pé máa kà ẹ̀dùn bá sọ di mo fẹ́ lọ mọ mo ti mọ Kùránì mo fẹ́ lọ mọ bíbélì. Ìgbà tá a dé bẹ́ẹ̀ evangelist wọn kó ẹ̀kọ́ débi kan mo bẹ̀rẹ̀ argument yẹn ni mo ṣe ní ìgbà tí wọn àjọ dákùnrin gbáko mẹ wálé mi àkọ́kọ́ àlá ni mo lá àlá tí mo lá lọ́dún náà lọ́hùn ó jí báyìí ìyá yìí rere ìyá tó bí mi ló jẹ́ ìyá mo pè ní ìyá yìí rere tó máa ń pè ní ẹjọ́ ibo làwọn ìtàn Jésù wà ní bíbélì wọ́n ní Matthew, Mark, Luke and John ó yẹ sí fún mi wọ́n fi hàn mí ó rẹ̀ sí ìwé yìí rere Jòhánù ni mo wá kà jù lákọ̀ọ́kọ́ mo kà bí novel kò yé mi mo kà lẹ́ẹ̀kejì mo kà lẹ́ẹ̀kẹta mo ṣàrí pé nípa kíkà mo mọ̀ nípa Jésù sí ó dé kórìtà àánú Jésù ṣe mí tí mi mọ̀ pé torí tèmi ní ẹ ṣe fìyà jẹyàn tó báyìí èyàn ṣe ń sọ́fà tó báyìí ó máa ní purpose ọkùnrin ṣe jìyà báyìí mo kàwé lọ nígbà tó yá mo rí pé mind mi kàn change ẹnìkan kan wàásù fún mi yẹ máa lọ church mi ti sọ̀rọ̀ pé mi ti ní pé o mo kàn lọ church goer mi mọ tó jẹ́ gbàlà mo ń lọ bí ẹ̀sìn súnmọ́ àlá tí mo ti lá mo ń lọ ṣùgbọ́n lọ́jọ́ kan wọ́n pè mí sí program kan àwọn kan lọ ṣe drama ń bẹ mo wá lọ wòran drama yẹn ni wọ́n ṣe jọ náà ibẹ̀ ni mo ti pàdé Jésù mo sunkún wá dàbí ìgbà tá a wà lọ́run tí áńgẹ́lì méjì dúró báyìí tí ẹni tó ti ṣe dáadáa ní ayé táyé wọn ò lókè bí èèyàn ńlá tó kùnà àti déjọba Ọlọ́run wọ́n ní ẹgbẹ́nu ìwé ìyè jáde wọ́n lu orúkọ rẹ̀ ńbẹ̀ wọ́n rí inú tèmi gán dùn ó dàbí ó ti dàbí rí lójú mi wọ́n tún ní ẹgbẹ́ ìwé ìyè ọ̀dọ́ àgùntàn jáde náà bá tún ìwé ìyè ọ̀dọ́ àgùntàn áńgẹ́lì yẹn mérí olóṣèlú láàánú pé ààbò orúkọ rẹ̀ nínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn bó ṣe bú sẹ́kún bíi rí báyìí náà bú sẹ́kún bí tí mo wà ní. mo wá rí i pé gbogbo mẹ́sẹ̀gì tó pass wá dàbí pé àmú ìtàn ayé mi látilẹ̀ mo ṣe ń bá bọ̀ dé ìkórìtà yẹn mo sunkún sá wọn nà mí lẹ́gbàá mo sàn sunkún mi wọn lù mí ẹkún yẹn mo bá kó bẹ́ẹ̀ ìjọ náà mo fàyè mi fún Jésù mo ń lọ church mo wá di workers akọrin náà mo kọ́kọ́ mo join àti kí lẹ́tà àwọn fún mi ká lẹ́sìn fún wọn mi ì tí ì ní pé o òun ni mò ń ṣe tí ìpè fi wọlé kó tó di pé bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa lọ́jọ́ náà ipò tí mo ti bára mi lápẹẹrẹ tí mo rí jọ náà àkọ́kọ́ mo rí wípé mo sùn lórí àga àgbàntara mo fẹ̀yìntì báyìí mo gbójú sókè mo kàn rí structure Jésù fọ́tò tán lò fún Jésù gẹ́gẹ́ ó tóbi bí omi ìran lójú ran ẹ̀rù bà mí látọjú ohun tí mo sọ yẹn mo tají rè mo yí lulẹ̀ látòrí àga yẹn ẹ̀mí ń já kí n padà síbẹ̀
ó tún dẹ̀ kejì mo rí i pé wọ́n kó àwọn ẹranko abìjàwàrà ńláńlá síbì kan àwọn olùṣọ́ ṣé wọn wà lẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà. àwọn olùṣọ́ tó ń ṣọ́ wọn kó ìbọn kó ohun ìjà olóró dání wọ́n wá sọ pé kí n lọ mọ máwọn ẹranko yẹn kí n máa lọ wọn fún wọn sí kéèjì bòmí mo wá rí i pé ọgbọ́n màá mú kan nú aràn yẹn tí bá ti mú wọn dé kéèjì bòmí báyìí wọn ó dàgùn tán màá tún lọ mú míì tí bá ti mú dé bòmí wọn dàgùn tán bàbá kan bàbá mi ṣé o mọ̀ túmọ̀ ilé mo ní mi ìmọ̀ sọ lójú àlá mi mo fẹ́ kó o máa sọ àwọn ọlọ́kàn ẹran lọ́lọ́kàn àgùntàn pé àwọn tó ti ṣákúlọ sínú ọgbà mi ó kàn tají ni kí n tó wá tají ó gbé òróró kan ó dá gbogbo ẹ̀ lé mi lórí pátápátá ó ní kò tí ì tó àkókò láti gba òróró tó kù ṣùgbọ́n èyí tí mo dà lé ọ lórí yóò ní àwọn ìrìn àjò ibi tí ó bá ọ dé ní àwọn ìpele kan kí n tó dà mí lé ọ lórí mi ì tí ìgbà kejì ẹ lò ní o. ẹ ṣeun gan ẹ ṣeun gan bàbá torí àkókò lórí ẹbí tẹwà rẹ àrùn pé ibi tí ẹ ti ń ṣiṣẹ́ orí ìtàgé ni Bẹ́ẹ̀ni. bàbá láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí ǹjẹ́ lè ṣàlàyé ijọ́ tí inú yín dùn fún wa àti nǹkan tó ṣẹlẹ̀. inú mi dùn pọ̀ ògo ni fọ́lọ́run lókè ọ̀run pé téèyàn bá lọ́jọ́ ẹkún níjọ́ tó bá lọ́jọ́ ayọ̀ náà ìdùnnú ńlá ni nínú ìrìn àjò mi láyé pé èèyàn ń ṣeré orí ìtàgé ọjọ́ tí mo ṣiṣẹ́ kan tí wọ́n ń pè ní Ìgbà Ajé mo sọ́fà location yẹn Ìdó Ọ̀ṣun láti lọ yà of blessed memory lèkínsìn táǹpẹ̀ ní jọjọ́ ní ọba èmi ní baálẹ̀ ìyá àgbẹ̀ ní agbọ́n wà bẹ́ẹ̀ Ìbàdàn wọ́n pè ní Ajíkanlé ó wà bẹ́ẹ̀ ńgbà náà blessed memory aṣàpọ̀ mbẹ́ wálé ìyá mi lẹ́kọ̀ọ́ náà wá sí location yẹn òun náà ti kú nígbà tí wọ́n ṣiṣẹ́ yẹn mo jìyà bẹ́ẹ̀ ebi ń pa mí bẹ́ẹ̀ mo ránṣẹ́ sí ilé àsìkò gbà yẹn wọ́n nìkan kára káàdì ká lóòdù ẹ̀ ká tà á so wọ́n bá ti sẹ́ndì nọ́mbà á lọ tà á ni mo fi jẹun mi ìlówó kọ̀tà padà wálé èmi àtàbúrò mi àwa pe brọ́dà wa àwọn ní dìrẹ́kítọ̀ ṣẹ́ yìí pásítọ̀ Wálé àwa pè wọ́n ẹjọ́ á dùn ní títì ẹ bá mú wọkọ̀ pàdé wa òun láwọkọ̀ tó wá fowó ọkọ̀ pàdé wa ìbànújẹ́ yẹn ló bẹ̀rẹ̀ ọkàn mi pé ṣé ní sì tẹ̀síwájú ní kẹ́ni ìmọ̀ báyìí mo dẹ̀ ṣiṣẹ́ Olúwa ṣé mi máa ṣeré gbé báyìí ó wá dùn mọ́ mi nú pé ìgbà tí iṣẹ́ yẹn ó wà jáde mo fẹ́ má lè rìn títì gbogbo àwọn tí ó mọ̀ mí àbálẹ̀ àríyé mi báyò inú wa dùn iṣẹ́ tó fìyà jẹ mí ó padà tó fún mi ní publicity láti ìgbà náà lòdì pé àwọn èèyàn kankan máa sọ pé kó bá wa ṣiṣẹ́ ẹ bá wa ṣiṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe nǹkan táyé ò bá rí yín díẹ̀ ìyẹn sì gbé oníṣẹ́ náà ni á dà pé yóò mọ̀ ọ́ ṣe ni o tó bá ti ń ṣe nǹkan tó yẹ pé èèyàn méjì mẹ́ta bá ti mọ̀ ẹ́ mọ̀ tó ń pè ẹ́ sí díẹ̀ ìgbà náà yóò tó máa jẹ́ ayọ̀ yẹn pé àti ń rémi náà bí ẹni tó ṣe kíni tó mọ kíní ìṣe ayọ̀ mi nìyẹn. ẹ ṣeun gan ẹ ṣeun gan bàbá kí n tó yọ̀ǹda yín ká tún máa lọ ẹ fi yé wa lẹ́ẹ̀kan pé ẹ̀yin náà máa ń kọrin bàbá nínú àwọn olórin ẹgbẹ́ yín ta lè ẹ̀ ń wò bí àwòkọ́ṣe tẹ́lẹ̀ fẹ́ràn orin ẹ̀. ṣe rí kẹ́hìn sọ tọrọ gbogbo olórin ni mo fẹ́ràn torí musician ni mí composer ni mí producer ni mí music producer ni mí film producer ni mí right ṣùgbọ́n nítorí gbogbo olórin pátápátá mo fẹ́ràn
ìbá jẹ́ gospel ló ń kọ even kò jẹ́ mùsùlùmí kò jẹ́ fújì tó bá ń kọ orin gbogbo olórin mo fẹ́ràn torí mo mọ̀ pé iṣẹ́ orin tí ò bá jẹ́ pé ẹ̀bùn tọ́lọ́run fi rọ̀yàn lọ́rùn kò easy ṣẹ̀wárí tó bá wá jẹ́ pé ẹ kúkú sọ pé mo fẹ́ràn gbogbo olórin ṣùgbọ́n kí n kàn mú ẹnìkan ní láì tí mo like ṣe pé love yàtọ̀ mo love gbogbo olórin àgbẹ̀ mo kàn like Ayéfẹ́lẹ́ ni máa mú. Ayéfẹ́lẹ́. mo fẹ́ràn Ayéfẹ́lẹ́ style of music ẹ. ẹ ṣeun gan ẹ ṣeun gan bàbá ká tó máa lọ yes sir. ní ká fi àkókò yìí a fẹ́ béèrè lọ́wọ́ yín pé ǹjẹ́ ní sinimá ọ̀kan tó fẹ́ jẹ́ káwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò àbí kẹ̀rẹ̀ yálà bóyá ẹ báyọ̀ nìyẹn ṣe ni àbí tó jẹ́ ti yín ẹ fẹ́ fi àkókò yìí sọ fún wọn àti ibi tí wọ́n ti lè bá pàdé kẹ bá a ṣàlàyé. mo fi àkókò ìbẹ̀ gbogbo èèyàn pé ẹ̀yin náà mo gbàdúrà ẹ̀ ní fàrà sínú kú ọ mo bẹ̀ yín sinimá kan tó wà lọ́nà báyìí àṣẹ àṣẹ̀dá ni àṣẹ àṣẹ̀dá ní táìtù ẹ̀ Afrorevo ló fẹ́ tà Afrorevo ló fẹ́ tà á dẹ̀ jáde síbẹ̀ ní July táwọnù rẹ̀ sí first week of August yóò jáde àṣẹ àṣẹ̀dá dìgbòlùjà wà nù ẹ̀ torí bẹ́ẹ̀ wà nù ẹ̀ mú bọ́ọ̀lù làwà ló ṣe cinema go to school ló ṣe àjàkóró dùgbẹ̀dùgbẹ̀ ó wà nù ẹ̀ Sàbíkó bàbá kíátìkà ó wà nù ẹ̀ èmi ọmọ yín Olúwalógbọ́n mo wà ń bẹ̀ Pásítọ̀ Wálé wọ́n wà ń bẹ̀ Amazing wọ́n wà ń bẹ̀ Apọ̀ Onílé Ayọ̀ Apọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ ẹ lọ bá wọn ojú òní tì yín èyí tá à ń púpọ̀ lọ́wọ́ ẹ̀ ní ọ̀rẹ́ mi ni àwọn bákan náà mú bọ̀ làwà torí bẹ́ẹ̀ wù jọmọ́lẹ̀ Bíọ́lá fowó ṣeré bàbá lógùdù Sàbíkó èmi ọmọ yín náà wà ń bẹ̀ o bákan náà ni gbogbo àwọn tí mo dárúkọ tẹ́lẹ̀ Amazing director ni Pásítọ̀ Wálé màmá Jànàkú wàlà wà ń bẹ̀. ẹ ṣeun gan sa ẹ ṣe sà. ojúmọ́ ẹ kú dédé àsìkò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ nílùú tẹlẹdùmarè dá ní gbogbo àgbáyé orúkọ mi ni Àyọ̀kẹ́ Olórìṣà aṣíwájú ìyálóde tí mo jẹ́ ìyálóde fún àwọn Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ state mo jẹ́ ìyálájẹ ọ̀jẹ̀ ní Ọ̀yọ́ empire tí mo jẹ́ ìyá gbogbo ní ìlú Ọ̀yọ́ àdúrà yín ó gbà o ojú òní tí yín kankan ò ní ṣe yín wọ́n ní fi mí pamọ́ kí n pọ́ lórúkọ tí wọ́n ń pe àrùn ẹ béèrè sí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò ní ọ̀rọ̀ gbésí ayé rẹ ẹlòmíì ò lọ́mọ méje wọ́n jọmọ gbélé èyí tó yóò lọ́kọ òní ló kọ èyí tó yóò bímọ òní bímọ ìtọ̀ ṣúgà ní ti ẹnu ìfúnpá gíga ní ìwọ ń ṣàìsàn àrọ́mọbí ó fẹ́ gbéga níbi iṣẹ́ ó fẹ́ kọ́ràn rẹ̀ ó là ìwọ ńlá làkàlà ni òun bóbìnrin sùn lójú oorun ò lè láṣeyọrí o wọ́n ti gbá pẹ̀lú ajá ti ti ọwájú tó ń dáwó sí i gbogbo kíhun ẹ béèrè fún ẹ fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ gbésí ayé yín ẹ fẹ́ wo àkọsẹ̀sẹ̀ ayé yín ni ẹ fẹ́ dífá lórí ọ̀rọ̀ ogun tí ń jà yín ẹ pè mí nígbà yín dífá lórí ọ̀rọ̀ yín